díẹ̀ nìyí tí lè ṣe alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìjọba omi tuntun 2.0 ṣe tètè mú ṣẹ́ṣe lórí ọ̀rọ̀ Hajj 2024 kan gbogbo lè wà ní sẹpẹ́ torí kò tá a bá ṣe lójú ọjọ́ ní ìpínsí níwẹ̀lẹ̀mú àjẹpẹ́ gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe Hajj 2024 ilẹ̀kùn ti ṣí sílẹ̀ gbaragada báyìí láti tètè wá fọ́kànlẹ̀ kẹ́sì sanwó yín lójú ọjọ́ torí pé ààyè tó kù tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ ló ti sanwó wọn àǹfààní sọdíẹ̀díẹ̀ wà fẹ́nikẹ́ni tí ò bá ti rówó ẹ̀ lódìdí kílẹ̀kùn iye èèyàn táàkùn lọ sáájì 2024 tó tì ẹ má wàá fọ̀rọ̀ játa àmọ́ ẹgbẹ́ apá báyìí máa bọ̀ wá sílé iṣẹ́ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Hajj camp olódò Ìbàdàn tó bá sì jẹ́lé akéde ìpínlẹ̀ Ọ̀yọ́ ló bá yá sí lẹ́sẹ̀ ọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ wà ní former producers assembly nínú ọgbà ilé akéde oríta Basọ̀rún Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tètè máa pè 09040448451 ìrìn àjò Hajj 2024 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ìrọ̀rùn ló máa bá dé èyí tí ní láì olùkéde Ọ̀yọ́ State Muslim People's Welfare Board. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أكرانك كيولوري السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أبي أسكوي كيرا كابو سوليت والبصيرة إتاما تتقولات لشي راديو سوليسيس FM 93.9 ètò náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run àwọn stars wa tí wọ́n máa ń dá wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn a rọ̀ wá kí á jókòó kí á farabalẹ̀ ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ kọ́lọ̀ kó san gbogbo wa ní ẹ̀san lórí Allahumma amin. àwọn stars wa tí wọ́n tún mọ́ bá a sọ̀rọ̀ náà ní sásùrà Suleiman bóni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ̀ jẹ́ kí á rìn ọpẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jẹ̀dá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run kó máa bá anábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí anábì wa sallallahu alayhi wa sallam tó fi sílẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allah biqalbin salim àfẹnutọ́wọ́kọ̀ àdó Ọlọ́run ọba àlékọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq à ń fi àná Ọlọ́run bẹ lọ́run
àdáwò tí yóò bá wa tá fi múrogún kọmọ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátá níbi tí ẹ ti ń gbọ́ wa àtẹ̀yin tí ẹ ń wò wá káàkiri gbogbo ibi tí ẹ ti ń wò wá ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. So bákan náà à ń fi àsìkò yìí a fi ń bẹ lọ́n gbogbo àwọn tọ́lọ́ ń lò ní sábàbí tí a fi ń ríra wa gbọ́ báyìí lọ́kùnrin ni lóbìnrin ni Ọlọ́run bá ní ṣàlékún àánú rẹ lórí wọn o ojú rẹ wọ Ọlọ́run ni wọ́n wá Ọlọ́run balikọlá bá ní ṣe ojú rẹ wọ Ọlọ́run fún láyé ń bì àtijọ́ gbẹdẹ kìyàmà bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa káàkiri bí tẹ́ ti ń gbọ́ wa náà tẹ́ jẹ́ lólùfẹ́ ètò yìí Ọlọ́run balikọlá bá ní ṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná Nàìjíríà lápapọ̀ Ọlọ́run balikọlá bá ní bùtútù sí gbogbo àgbáyé má fara ní ẹnì kankan wa wọlé àjọ kan oṣù Ọlọ́run wala gbóná la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-azim. Ẹ rí pé ìlú lásìkò tá a wà yìí ó rí bó ṣe ń rí àlè tí ìkó lórí ọ̀rọ̀ náà nítorí pé ànábì wa sallallahu alaihi wasallam ó máa ń sọ̀rọ̀ pẹ̀lú tí bá ń ṣẹlẹ̀ à ń bẹ lọ́n kọ́lọ́n kọ́ bá ní bùtútù sílùú yìí ṣùgbọ́n téèyàn bá ti mọ genesis ìṣòro rẹ̀ wọ́n dà ń pé solution ó tètè rọrùn bí orúkọ ilé iṣẹ́ tá a wà yìí tí wọ́n bá ní kí ni a ti ń sọ àwọn tí ń fa tí ń ṣẹlẹ̀ a ti ń sọ fún wa lọ́kan ní méjì ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sínú Al-Qur'an Karim kí ló fa wàhálà sí wa lọ́rùn Nàìjíríà yìí kí ló fa wàhálà sí wa lọ́rùn ní Nàìjíríà yìí tá a bá ti mọ̀ á wà fún wa nímọ̀ràn lẹ́yìn tòní a bọ̀ sínú n tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ọ̀rọ̀ àwẹ̀ torí pé lónìí oní Ṣàbán ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ so kọ́lọ́n balikọ́lá kó jẹ́ kí a pàdé Ramadan láyọ̀ àtàlàáfíà a lọ sínú suratu Nahal aya 112 kí lọ́nà balikọ́lá tó bá wa sọ ń bẹ̀ bí ìgbà tó jẹ́ pé ló jẹ́ pé àwọn tá à ń jẹ́ mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ ká tó gbá ojúmọ́ Al-Qur'ani wa dáadáa ká di ẹ̀sìn wa mú dáadáa níta fi ń sọnù pé ẹ̀sìn láàkọ́ àwọn èèyàn kì í jẹ́ pé àmọ́ sọ pé àwọn kan ṣe báyìí tẹ́ bá wo oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dáyé wọ́n ní nítorí àwọn náà máa lọ àsàlátù nítorí àwọn máa ṣe gbánà ni pé níjọ́ Sunday wọ́n ń ká ọmọ yín lọ ṣé wọn ká ok àwọn awúsò ṣe lọ délé yùn lẹ̀ àbí Nàìjíríà kan náà kọ́ lájọ wà. So ẹ̀sìn náà mọ́ gbọ̀yé náà Yorùbá níyàwó tá a fi jó fẹ́ ìran ni ó wò lọ́gbẹ̀ yìí so irú ń tẹ́ bá ń ṣe ohun tó bá ti lé ẹjọ́ táwọn kan ó dùn gbogbo àwọn tẹ́lẹ̀ kó lọ náà tí wọ́n máa padà jáde ẹ jẹ́ ká gbọ́ ẹ̀sìn yìí ká mọ pàtàkì Al-Qur'an ká máa gbọ́ wáàsí ká máa tẹ̀lé ní tí Qur'an sọ ìwọ náà tó ti rí dá Qur'an kà ra English Qur'an ra Yorùbá Qur'an tí ẹ máa ń kó ti Qur'an kan máa sí báyìí ọ̀hún gbàgbọ́ yẹ ẹ̀sìn rẹ nu inú Suratu Nahali Ọlọ́run sọ̀rọ̀ fún àwọn mùsùlùmí gan gbogbo ohun tó ti ṣẹlẹ̀ lọ àti tí ó padà ṣẹlẹ̀ àti tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ làwọn ọmọ rẹ́rì rẹ̀ mú jáde nínú Qur'ani láti sọ fún wa pé bíjọba bá pe àtẹlẹ́sìn mùsùlùmí àtẹntíṣe mùsùlùmí tó bá pè wá pé ọ̀dà náà ẹ̀jẹ̀ wá fẹ̀sìn ìdájọ́ o tí ẹ bá pè wá House of Assembly tí a ń pe àwọn ẹlòmíràn House of Assembly ikọ̀ ọ̀dà náà tọ́rọ̀ bá rí báyìí ṣé ọwọ́ àánú òwe ti yín àwa mùsùlùmí nìkan láàrọ̀rọ̀ sọ wàláì kì í ṣe bọ́ǹbù àwa mùsùlùmí nìkan láàrọ̀rọ̀ sọ tí a bá ní ọ̀dà náà bóun Islam ṣe ní kátàlé kátàlẹ̀ sọ wà ń bẹ́ẹ̀ á lọ wà ń bẹ́ẹ̀ o sọ wà nínú ìwé ti yín kò sí bẹ́ẹ̀ bóun ló ṣe ní afẹ́yàwó ọwọ́ lọ́dọ̀ wà bóun ló ṣe ní abímọ ọwọ́ lọ́dọ̀ wà bóun ló ṣe ní ṣe báyìí àmọ́ kàjáde ni in tí ń ṣẹlẹ̀ sí wa Nàìjíríà yìí Ọlọ́run má pèjúwe irú rẹ̀ wá tá a lè máa sọ pé bí àpẹẹrẹ Nàìjíríà náà ni Ọlọ́run ní bàdà a'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa daraba Allahu mathalan. Ọlọ́run ní wa daraba Allahu mathalan. Ọlọ́run òun ti fi àpèjúwe kan lélẹ̀ àpèjúwe Nàìjíríà ni o. Qaryatan kanat aminatan mutma'inna. Ọlọ́run ní qaryatan ìletò kan ìlú kan
aminatan كانت آمنة مطمئنة. wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ ń bẹ̀ ọkàn wọn sì balẹ̀ wọn ò nípa yín keke ẹ̀rí pa àti sọ fún wa sórí nílùú tá a wà yìí ẹbọ kọ́ ló pilẹ̀ rẹ̀ ẹbọ kọ́ ẹ̀rí ọ̀rọ̀ pẹ̀lẹ́rì ni wàláhì azim ọ̀sán ganlẹ̀ bọ́dé torí àwọn bàbá yín lẹ̀ Yorùbá àwọn náà wọ́n ní òòṣàbò ò lè gbè wọ́n ṣe wọ́n bó o ṣe bá wọn nígbà tí ó fi hàn pé wọ́n wà lórí dáadáa nípìlẹ̀ ọ̀sán gan ni gbogbo àwọn òòṣà ìdè Ọbàtálá ni Ògún ni Ṣàngó ni gbogbo ẹ̀ pátá la mọ̀ tán wọ́n lẹ̀ Yorùbá wọ́n bí àwọn bàbá tó bí wọn ò ṣe òòṣà kankan àwọn bàbá tó bí wọn ò ṣòṣà kankan ọ̀sán gan ni á dé gbogbo ọmọ Yorùbá tó ń sọ pé ẹbọ nípìlẹ̀ yín ọmọ ìpìlẹ̀ rẹ olódo ni ọmọ ń pa ẹ̀yà rẹ ọmọ ń pa àrán rẹ òòṣà wo ló dúró ṣe òòṣà wo lọ́bọ so àìmọ̀ kankan ojú dúdú ònu so ìpìlẹ̀ àwọn bàbá wa nípìlẹ̀ ìgbọ́lọ́hún gbọ́ yẹn ló pilẹ̀ sẹ́rí gbọ́lọ́hún gbọ́ yẹn dẹ̀ ní wọ́n lè má kírun ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá lè kí ọlọ́ọ̀fẹ́ kámúrogún kọ̀ mọ́ wọn ò fi pilẹ̀ yóò báyìí kì í ṣẹbọ náà fi pilẹ̀ rẹ̀ yóò lè jẹ́bọ làwọn àbọ̀mọ̀ sọ pé òòṣàbò ò lè gbà wọn ṣe àwọn bó o ṣe bá wọn wọ́n introduce òòṣà sí ẹ lọ́sàn-án gan ni nígbà tí wọ́n wá tẹ̀sí òòṣà wò ní bá rí i pé kí ni yóò ṣe ṣùgbọ́n àwọn ti gbà àwọn tó gbàgbà nù wọn àwọn tí ọ̀gbọ́ gbà Ọlọ́run ní àpèjúwe ọ̀dà ẹ̀gẹ́ bíi kí ni ó kọrí. Qaryatan kanat aminatan mutma'inna. Ọlọ́run lápèjúwe rẹ̀ orílẹ̀-èdè ni tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ tọ́kàn wọn balẹ̀ bọ́kàn wá sí balẹ̀ Nàìjíríà lánàá nígbà tí ìbẹ̀rù Ọlọ́run bẹ lẹ́mìí àwọn èèyàn tí wọ́n rajà tí wọ́n bá ọjà lẹ́gbẹ̀ẹ́ gbó tí wọ́n ra kó iṣu sí tí wọ́n kó àgbàdo sí tí wọ́n kó ọ̀gẹ̀dẹ̀ sí tí wọ́n gbé oríṣiríṣi nǹkan sí tẹ́ńtọ́ lọ́jà tí wọ́n kàn sọ pé iye owó báyìí ló ń fẹ́ tà tẹ́ńtọ́ fẹ́ rajà ó sì rajà yóò kó nǹkan yóò sì fowó bẹ̀ yóò bá fòkúta lé lórí gbogbo ẹni tí ń kọjá lò ní débẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi lò ó níjọ́ náà lọ́hùn ìfọkànbalẹ̀ wà o. Ya'tiha rizquha ragadan min kulli makan. Ọlọ́run ní àwọn orílẹ̀-èdè tá à ń sọ yìí gbogbo ọ̀nà pátá oníjẹ́ ẹ̀mú tí wá ń dé bá wọn Ọlọ́run ṣèjẹ́ ẹ̀mú wọn àti níná lílò wọn ó ṣe ní rọrùn ya'tiha rizquha ragadan min kulli makan gbogbo àyè pátá kí ni à ń fẹ́ ń jọ́ náà lọ́hùn tí wọn ò rí gbogbo ń tàn bàbá yìí ń sunkún sí lánàá tí à ń bẹ lọ́hùn kọ́ mọ́ bá wọn inú tiwa wá ń dùn pé ayé wa lójúlà àsọ̀ràn la rí àwọn ẹni Ọlọ́run tàná ń bẹ lọ́hùn àsìkò ìkọ́ Ọlọ́run mọ́jọ ọba wọn láyé Ọlọ́run ò sì jọ ọba wọn àwọn ti bá tiẹ̀ lọ àwa tá a wà ń bẹ́ẹ̀ àwa la wá ń forí kó báyìí Ọlọ́run ní ọkàn wọn balẹ̀ bọ́kàn wọn sì balẹ̀ ní orílẹ̀-èdè ìlànà nígbà tí bẹ̀rù Ọlọ́run jọba lẹ́mìí mùtúmùwà àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà Ọlọ́run ní ìbẹ̀rù Ọlọ́run wà lẹ́mìí wọn bá. Fakafarat bi an'amillahi. Ọlọ́run ní fakafarat bi an'amillahi ńgbọ̀ yásà gbogbo òdẹ̀rẹ̀ èmi Ọlọ́run tí mo ṣeun fakafarat bi an'amillahi. ní ẹ bá ṣàìmoore ẹ wo bí ẹbọ ṣe ń parẹ́ tẹ́lẹ̀ tá a sì ń lọ́sẹ̀mí dáadáa bọ̀ lẹ́nu bí ọdún mélòó yìí kálukú wa introduce ẹbọ lọ́nà ìkẹrin á fún packaging kíní kan ti jí padà báyìí kíní kan ti dé padà Ọlọ́ni lẹ́yìn ìgbà mò ń jẹ́ ẹsẹ̀ mi dáadáa kálukú yẹn tó wá padà ẹ wá fẹ́ padà sí kíní yín fẹ́ padà sí di èébì rẹ̀ ẹ fẹ́ padà bẹ́ẹ̀ Ọlọ́ni fakafarat bi an'amillahi. àwa náà ní Nàìjíríà yìí aṣàìmoore ìdẹ̀rọ̀ Ọlọ́run lọ́nà wo gbogbo ẹbọ tó ti kúnú agboolé tẹ́lẹ̀ àwọn èèyàn mọ̀ tí ń jí padà ẹ wá ń jí gbogbo nǹkan wá ń lé sí i torí pé àdéhùn Ọlọ́run ní gbogbo ibi tẹ́bọ bá ti wà ẹ lọ wò dáadáa
orílẹ̀-èdè tí a ń bá gbé ẹbọ lárugẹ wọn èlò sẹ̀mí tó bá rọrùn bẹ́ẹ̀ ẹ tó padà ẹ̀yin ìjọba wa ìkànnì ọ̀nà nù èèyàn máa ṣiṣẹ́ ni ẹ lọ ìlú òyìnbó sẹ́ àwọn ìlú òyìnbó kódà kẹ́ ẹ rí ká ìlú òyìnbó yìí wọ́n ti àwa ṣe o ibi tí a bá ti ń jọ́sìn fún nǹkan mí lẹ́yìn Ọlọ́run tó jẹ́ pé ẹbọ ni ẹ lè kọ̀ǹpíà lu wọn pẹ̀lú ẹlòmíì nínú àwọn tí ẹ jọ rí bákan náà ṣe ẹ máa sọ fún mi ní ìsìn pé India nílùú India níbi tí láwọn ibi tí a ti ń sin màálù tí a ti ń sin àwọn nǹkan míì tí a ń jọ́sìn fún níbẹ̀ ẹ máa sọ pé àwọn náà ń gbádùn àbí ẹ̀sẹ̀ ẹ fi wé bí Amẹ́ríkà ẹ fi wé bí Germany ẹ fi wé bí àwọn gbogbo olú bí tí ẹbọ bá ti pọ̀ tí ìtakùtọ̀ Ọlọ́run bá ti pọ̀ ìṣẹ̀mí ìpàyín keke kódà kílù kan wà kí wọ́n mọ̀ ní ẹ̀sìn tí wọn ò ṣe Islam o ṣùgbọ́n wọn ò mẹ́bọ mọ́rọ̀ kálukú kan lo láìfù lọ neutrally tí ò tiẹ̀ rí nǹkan kan lò ìṣẹ̀mí wọn rọrùn ẹ lọ wò dáadáa gbogbo ẹ̀wọ́ tó bá kọ́rẹ́ǹtì lọ wò dáadáa ẹgbẹ́ olóòbò tẹ̀ ń pariwo kẹ́ ha ní Amẹ́ríkà tẹ́ wá rófin wọn bó ṣe dá ẹ rí i pé wọn ò sí lọ́ọ̀ ní kálukú kan bá láìfù ẹ lọ ṣùgbọ́n wọn ò bọ́rin o wọn ò gbégi kalẹ̀ o wọn ò gbómi kalẹ̀ o tó wọn kàn ń lo normal life natural life wọn kàn ń lò ó lọ ṣùgbọ́n wọ́n pé ń tọ́lọ́ ń kórìíra jù kò sí inú ìgbésí ayé wọn wọn ò ní bílífù ń pa kíkún ó ní Ọlọ́run kan ní àwọn lọ ń wárí fún ìsẹ́mi wọn ó sì máa rọrùn fakafarat bi an'amillah. Fakafarat bi an'amillah. ẹ lọ wo ẹ lọ ṣe fáńdísì ẹ sì lọ dè mọ́wọ́ dáadáa ẹ lọ dè mọ́wọ́ dáadáa ẹ jẹ́ ń fún alẹ́ sàǹfù kékeré kan ibi tí Islam bá tún ti pọ̀ dáadáa Ọlọ́run tún máa ń fi ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ju ibi tí Islam ọba ti pọ̀ lọ Ọlọ́run máa ń ṣe ìṣẹ̀mí wọn ìwà fún alápẹ̀rẹ̀ Nàìjíríà ṣe é rí afẹ́ akọ̀ Haúsá lọ̀gá wa ọgbà ọba àmọ́jápámọ́ nínú ilé Haúsá lọ̀gá wa lónìí tílẹ̀ mẹ́yìn bá a sì jọ ń pariwo yìí tá à ń pariwo pé kìnnì kan wọn o kìnnì kan ṣe báyìí o ọ yàtọ̀ láwọn àyè kan sáàyè kan Nàìjíríà yìí o gbogbo olúbi tí mùsùlùmí bá ti pọ̀ jù sẹ́rí àyà kan bẹnu Al-Qur'ani Karim Ọlọ́run ní wa man a'rada an dhikri inna lahu ma'ishatan danka. Ọlọ́run ní gbogbo ẹni tó bá górí kò ń bi ìrántí èmi Ọlọ́run ìṣẹ̀mí ìpàyín keke ní ìjọ máa lò ó lè lówó lọ́wọ́ ṣùgbọ́n ẹ rí wípé ìṣẹ̀mí ìpàyín keke ní lò wallahi lazim. So ẹnìkan ń fi àpèjúwe Brazil ó fi fún mi lórí ọ̀rọ̀ kásẹ̀bọ pé kásẹ̀bọ inú àwọn ìlú òyìnbó tó jẹ́ pé bóyá wọ́n ń ṣẹbọ ń bẹ̀ tẹ́ máa rí àwọn èbó kan tí wọ́n máa sọ pé ó ní ó èbó ní pọ̀fọ̀ yìí ó ní bá yín sin omi yìí ó àwọn bíi Brazil ni ìyá náà sì ń já wọn náà tẹ́bọ̀ wọn gbéra dáadáa ẹ rí i pé ò lè fi wọ́n wá wọn ìlú mi ẹ̀sàmpù náà àwọn tó wà nílùú òyìnbó ní à ń tẹ́sítì kìíní yẹn pé ó nu pé Brazil náà ń jẹ́ yà tí ẹ ti bá ní gbogbo nǹkan lọ́wọ́ lágbàáyé ń tòótọ́ o ṣùgbọ́n àwẹ̀ ti bá àwẹ̀ ńlẹ̀ Nàìjíríà ni ó jẹ́ kí tiwọ́n máa dàbí ẹni pójú tẹ́gbẹ́ lọ o gbogbo ayé ni ò nísinmi o torí pé bí kálukú ṣe ń kọ̀yìn sí tọ́lọ́run sí tó bẹ́ẹ̀ nìnira yẹn ṣe ń pọ̀ sí o ayé ń bàjẹ́ ń wọ́ọ̀sì gan ni o agbala bíi táwọn ọmọ ronú lọ là ń sọ fún ọ̀hún o torí ohun tó dá wa lójú ni pé tá a bá padà sọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá ṣetán láti gbàdúrà wa ṣùgbọ́n àṣetán àwa bára wa nínú ìpayín keke Ọlọ́run ní wa man a'rada an dhikri gbogbo ẹnikẹ́ni tó bá ilé gúrí kò ń bi ìrántí èmi Ọlọ́run ìṣẹ̀mí ìpayín keke ni ó máa lò kódà kò lówó lọ́wọ́ ẹ̀yọ́ ní mọ̀ ẹni tó bá lẹ́sìn náà wọn kí àwọ̀ lẹ́ẹ̀kan ń rò kan ló lọ ni wọ́n sì ń fi ìyà jẹra wọn o ẹjẹ́ wọn fi ṣe sàǹfù ní Nàìjíríà yìí àyà ó lè má yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n àwa tá a bá wà Nàìjíríà ẹjẹ́ ń fi ìtumọ̀ àyà ń kó lè bá àyè wa téèyàn bá lọlẹ̀ Haúsá ẹ rí i pé ìṣẹ̀mí wọn rọrùn bẹ́ẹ̀ cost of living wọn ẹ lè fi wé ti bí láìláì nǹkan tó rà nǹkan pọ̀ ń bẹ̀ ní nǹkan jíjẹ oúnjẹ sì tún rọrùn díẹ̀ nǹkan náà wọ́n ń bẹ o ṣùgbọ́n kì í ṣe bí ìtọ̀dọ̀ tiwa ẹ̀já wa kò ọ̀gọ̀rọ̀ oúnjẹ tá à ń jẹ wọ́n ń kó wá láti ilẹ̀ Haúsá wá síbí ata ni ẹ̀wà ni nǹkan kan ni wọ́n ń kó wá
tá bá wá ń bọ̀ nle Yorùbá ẹ má bínú ẹ̀yin ìlú tẹ́ bá belong síbi tí mo fẹ́ máa sọ yo analysis ni o tá bá ń bọ̀ nle Yorùbá tí wọ́n bá ń kó oúnjẹ bọ̀ tí wọ́n bá ń kó oúnjẹ bọ̀ ìlú wo ni wọ́n ọ̀kọ́ kàn ilẹ̀ Yorùbá yìí tí wọ́n bá ń bọ̀ láti ilẹ̀ Haúsá ẹ rí pé àwọn Èkìtì Oǹdó wo ni wọ́n ọ̀kọ́ kàn àwọn ìlú yẹn sì ni Mùsùlùmí percentage Muslim bẹ̀ kéré gan ó kéré gan ìlú méjèèjì náà ni percentage Muslim rẹ̀ kéré nílẹ̀ Yorùbá yìí percentage Mùsùlùmí bẹ̀ kéré cost of living tí wọ́n nǹkan wá high níbẹ̀ on kí ló fà á torí àyà kó wà mọ́ ní àrọ́dọ̀ à ń díkìrú ń bẹ̀ yẹn gbogbo bí tí ó bá ti jẹ́ pé Islam ọ̀rá ààyè gbalẹ̀ dáadáa fa inna lahu ma'ishatan dankan ìgbésí ayé ìsẹ̀mí pínpín ni wọ́n máa gbé ẹlòmíì wà ní wọn kò ṣe Islam wà gbalẹ̀ l'Amẹ́ríkà ẹ̀sẹ̀ yẹn wọn kò ìgbésí ayé ìsẹ̀mí pínpín lẹ́yìn náà ń gbé ẹ̀ mọ̀ ẹ̀yìn ara UK ẹ̀ mọ̀ sórí gbogbo credit card gan tí ẹ ti bá yín sọ gbogbo ohun tó lè nánú ìgbésí ayé ẹ̀ mẹ̀yìn sátádọ̀ nǹkan kan náà nù kò yí ọ ni tẹ́ wá jẹ́ pé bí gbádùn ṣe wà ń bẹ̀ ọ́n tẹ́ ẹ níjọba tí wọ́n bá lọ lo ṣẹ̀ríà ni ẹ bá mọ̀ pé gbogbo oore pátá lèèyàn sọnù nílùú bí tí wọ́n bá ti lo ṣẹ̀ríà kò sí bí ìjọba ṣe lè ní ètò tó tá a rí kẹ́ wà láìtì ìjọba mo like ìjọba Amẹ́ríkà mo like ìjọba Europe mo like ìjọba Germany in fact gbogbo nǹkan wa ní prepare fún ìjọ òjò ọmọ ní pé ń tọ́ ń jẹ lọ́wọ́ ni tí wọ́n bá tẹ̀sí ṣẹ̀ríà ọmọ yìí pé gbogbo ìyà náà ti fi jọ wàláhì azim kò yọ ọmọ kí gbogbo ìyà pátá náà ti fi jọ Èkìtì Oǹdó ṣé bíbẹ̀ lọ́yẹ kó ń jó ti lẹ́sì jù kọ́mọ wọn lọ́dọ̀ tiwa torí pé ọkọ̀ tí ń bọ̀ láti nọ́ọ̀tì ọ̀dọ̀ wọn ní ọ̀kọ́ kan kò rí bẹ́ẹ̀ o oúnjẹ wọn ń bẹ̀ ju bí lọ ìtumọ̀ àyà náà nà tọ́lọ́ ní wàá mẹ́ni àárọ̀dọ̀ à ń díkìrí. inna lahu ma'ishatan danka. Ọlọ́run ní gbogbo ẹ̀ bá ti gúnrí kò ń bi ìrántí èmi Ọlọ́run tí ó gba Ìsìlámù nínú ìgbésí ayé rẹ̀ irú àwùjọ bẹ́ẹ̀ ìsẹ̀mí tí wọ́n máa lò ìsẹ̀mí ìpayín kékeré ni sẹ́lù tí wọ́n sọ sí wọn ò lówó lọ ni kò yí ọ ni. Imam Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n ní ata'na Rabbana wa asawu qawmu. Ata'na Rabbana wa asawu qawmu. Fadhukina طعم طاعتنا وذاقوا فذقنا طعم طاعتنا وذاقوا فذقنا طعم طاعتنا وذاقوا Imam Ibn Taymiyyah ní أطعنا ربنا وعصاه قومه àwa tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba wa وعصاه قومه àwọn àjọ kan wọ́n sì yapọ̀ Ọlọ́run ọba àwọn láwọn ò ní tẹ̀lé tọ́lọ́run àwọn kan lá tẹ̀lé tọ́lọ́run Imam Ibn Taymiyyah wá ní fàdúkínà àwa ti wá tẹ́sí adùn tí ń bẹ ń bi títẹ̀ láṣẹ Ọlọ́run wàláhì bá lò lọ́mọ fọlọ́ọ̀sẹ̀ lẹ́rìí àti máa dùn tí ń bẹ ń bi pé kéèyàn jẹ́ mùsùlùmí ìwọ tó bá ń ṣe Islam tó máa dùn yẹn tó máa rí ẹni tí ò ṣe bí ẹni ẹ sì sọ nǹkan náà ó tí ì rí Islam ṣe ó bí wọn pé iyèméjì ló fi ń bọ́ lọ ń lò. kéèyàn ò tún kó ní pírẹsidẹ́ǹtì Nàìjíríà kó tún ní pírẹsidẹ́ǹtì gbogbo ayé tí ó bá sí Islam lọ́rọ̀ rẹ̀ wàláhì àwa yóò mọ̀ rí sí pé yín sì ń fi ìyà jẹ rẹ̀ ní ti ń bẹ lẹ́nu ìwà ká wàláhì Ọlọ́run ò tí ì zóore fún yín o tó bá tí ì bá Islam ẹ̀ dé bẹ́ẹ̀ ike fàdúkínà tó àmà tó àtìná màmá tó ń gbọ́ mi inú ilé bàbá tó ń gbọ́ mi tó bá tí ì mọ̀ pé ọ̀gá orin tó tí ì máa dùn tí ń bẹ ń bi ìbàdà. àwa ti tẹ́sítì ẹ̀ adẹ̀ tí máa dùn ẹ̀ wàdákú àwọn kèfèrí yẹn náà àwọn náà ti tẹ́sítì ìyà tí ń bẹ ń bi ìyapọ̀ Ọlọ́run ṣùgbọ́n wọn ò lè padà wọ́n ti gbẹ́nu sí i. àwọn ọmọ jẹ́ kó yẹ kí àwọn kan fìyà jẹrẹ ni sí àwọn pé Oǹdó àtèkìtì mọ́ sọ káwá padà tá a fi ń ṣàpèjúwe. a tó wá kan ká tó kan lẹ́yìn Oǹdó Èkìtì a kan Ọ̀ṣun state oúnjẹ wa pọ̀ lọ́sùn tí máa lo oúnjẹ pọ̀ máa ń rò pàṣípò ìmọ̀ ń sọ o ní àwọn ìlú yẹn oúnjẹ sì tún pọ̀ ń bẹ ju Oǹdó Èkìtì lọ
tá bá wá wò ìlú méjì lọ́ṣun òun ni nǹkan tí wọ́n jù mo ń sọ̀rọ̀ torí pé mo gbọ́ṣun dáadáa so mo gbé Ọ̀ṣun dáadáa ìlú méjì ni nǹkan tí wọ́n jù kí ló fa tó ń jẹ́ fi pọ̀ lọ́ṣun mùsùlùmí pọ̀ ń bẹ gan ni percentage yẹn all high lọ́ndà àyà wà mọ́ ní àárọ̀dọ̀ à ń dìkìrí ẹni tó bá gúrí kò ń bí ìrántí èmi ọlọ́run ní màá yín sẹ́tà dọ̀nká ní ó máa lò ìsẹ̀mí ìpàyín keke ní ó máa lò làwọn fi àyà yẹn tu kó o lè bá àmọ́ túmọ̀ ìsẹ̀mí ìpàyín keke oúnjẹ wa pọ̀ lọ́sàn ju Èkìtì Oǹdó níbi tí oúnjẹ sì ti ń bọ̀ ilẹ̀ Haúsá ni àwọn ìlú yìí ni wọ́n sì kọ́kọ́ kàn wọ́n tó kan Ọ̀ṣun state ìlú méjì tí nǹkan ti wá wọn lọ́sùn nílùú wo ni òun náà ní Iléṣà àti Ilé-Ifẹ̀ tẹ́ bá lọ wo population Islam tó wà ń bẹ ẹ rí i pé ibẹ̀ náà ní Islam ti kéré jù lọ́sùn lẹ́yìn ìlú yòókù lẹ́yìn ìlú méjèèjì ìlú yòókù mùsùlùmí lọ́pọ̀ jù ń bẹ sọ́ọ́sọ̀ wo ni bó ló ti fẹ́ sọ àbọ̀sọ̀ Ẹdẹ àbọ̀sọ̀ Òṣogbo àbọ̀sọ̀ Lóbù àbọ̀sọ̀ Fọ́n àbọ̀sọ̀ Ìkìrun àbọ̀sọ̀ Èjìgbò mùsùlùmí ya ń pani àwọn ibi tí mo wá ń sọ tí wọ́n bá gbé fùfú bí oní 100 naira kalẹ̀ báyìí bàyànbàyàn bí orí ní orí kó tó di pé nǹkan tó rí báyìí. ìdàn nínú ìlú kan náà nínú Ọ̀ṣun state kan náà àwa rí i pé ibi ó fi hàn pé ibi tí ìmọ̀lẹ̀ ìsìláàmù bá wà a mùsùlùmí bẹ́ẹ̀ yà lè ya lábòsí ni o ìmọ̀lẹ̀ ìsìláàmù yìí máa ń mú rọrùn wọnú ìgbésí ayé ni. káwa bọ́ sí Ọ̀yọ́ state ká sì wá bọ́ sáwọn ìlú mi ó fi hàn yìí pé tọ́lọ́ ń bá sọ wípé a ti kẹ́ àwọn kan lánàá ìgbà wọn wá sí kí ni o tí wọ́n. ìdẹ̀ra lọ́ọ̀ tẹ́mi Ọlọ́run ṣe fún wọn wọ́n sì yí padà wọ́n ṣe kèfèrí sí wọ́n takò wọn ò mórè mi Ọlọ́run ṣoore fún Nàìjíríà kí la fẹ́ kọ́ lọ́run ó ṣe ganan. ẹ wá ń pèpè nǹkan míì láti jọ́ tẹ́ ẹ rí i pé ìgbà tẹ́ ẹ wálẹ̀ jí kinní kan ìṣẹ̀ǹbáyé àwọn èèyàn kinní kan náà ṣe nú ẹbí yín bọ̀ ẹ wá wò kọsẹ̀ jáyé yín má jẹ́ wọ́n fẹ̀sìn kankan sí ọ ẹ̀sìn àjòjì ẹ̀sìn ìpìlẹ̀ tẹ́ wá ní ó ti padà dé o bẹ́ẹ̀ sì ní padà dé báyìí Ọlọ́run sì múni ra jáde sí i. ebi sì ń padà. Ọlọ́run ní fa'adhaqahumullahu. àbẹ́ fa'adhaqahallah Ọlọ́run lóhun Ọlọ́run òun wá dá ẹ̀wù àti agbádá rẹ̀ àti ẹ̀wù ebi ìlú tó fọkànbalẹ̀ lánàá nígbà tí wọ́n mọ èmi Ọlọ́run tí wọ́n lò sẹ̀mí tó dáa tí a fi bẹ̀rù Ọlọ́run ṣe nígbà ìdẹ̀ra tí mo wá ń ṣe fún wọn tí àwọn náà wá ṣàìmoore sí tí a ń ṣe kèfèrí sẹ́mi Ọlọ́run mo wá wọ̀ wọ́n lẹ́wù ebi àwa nù ní Nàìjíríà ṣe rí nǹkan ìtẹ́ dálẹ̀ rí o ìṣàṣe làgbà kíní kan ní kíní kan fa'adhaqahallahu. Ọlọ́run ni mo ẹ̀ṣẹ̀ ok ẹlẹ́fẹ́ máa padà nǹkan kan náà àbáyín ṣe ń bọ̀ kí wọ́n ń ṣe ń bọ̀ à ń pariwo fún ọ pé ẹbọ kọ́ ló pilẹ̀ lẹ́ Yorùbá gbogbo ọtọ́ ọba ní àṣà yín lẹ́bọ ọ̀fẹ́ bayé jẹ́ ni ebi tẹ́ ẹ fẹ́ kó dé náà nìdé. fa'adhaqahallahu libasal ju'i wal khawf. Ọlọ́run ni mo wá dẹ́wò ebi wọ̀ wọ́n wàlẹ̀kọ́fù àti ẹ̀wù ìpayà ìpayín kéke níbi tó mi ò ti ní balẹ̀ níbi tó kẹ́ ẹnìkan kan ò ti ní balẹ̀ mo wá ránṣẹ́ ìpayà mo ránṣẹ́ sí yín tó jẹ́ pé àwọn bàbá àtàná ó ní iye mẹ́lì tí wọ́n lè rán méke lọ tí ó tún ní kọ́ dá lóko tí ó padà tí ó ní sí nǹkan kan tí ó ṣe lónìí àgbàlagbà gan-an kò lè dárìn kò lè dárìn Ọlọ́run ni mo wá dẹ́wò òsì bọ̀ wọ́n mo dẹ́wò ebi bọ̀ wọ́n mo dẹ́wò ìpayà mo dàbò wọ́n kí ló fà á tó. bima kanu yasna'un. Ọlọ́run ní bima kanu yasna'un ní tí a ṣe ni o ó fi hàn pé ní tí ń ṣẹlẹ̀ yìí bàbá Tinubu kọ́ ló lẹ́bi bima kanu yasna'un. ṣé ibi tá a bá ti ń sọ̀rọ̀ yìí tá a ti ń sọ pé ara ní Nàìjíríà yìí kí ni ká ṣe ẹ̀ẹ́kà tó gbọ́ ni gbàá ipe wọ́n bá àwọn àfáà kan tí a ń gérí nínú ìlú tí a ti ń mẹ́rẹ̀ lọ́yẹ̀ ẹ̀ẹ́kà tó gbọ́ ni pásítọ̀ kan ló pàtì aróbin nígbà tá àfáà bá ń gérí tí pásítọ̀ ń lo kinní kí á lè afẹ́ káwọn aláwo ṣe ẹ dákun àwọn oníǹkan gángan
àwọn wulẹ̀ ló complete ní ẹ dákun kí ló àwọn aláyọjú náà làwọn méjèèjì tí ń yọjú lọ bí kíní àbá yẹjú lọ ní part time lọ ṣe pásítọ̀ yọjú lọ bẹ̀ ní part time ni àwọn full time gẹ́gẹ́ wá kọ́ kí lè fẹ́ kó ṣẹlẹ̀ ṣe inú ìlú ńlá tí wàá ń ròyìn pé àwa amara ráìsì padà ní 6,000 naira báàgì ẹ sì rò bẹ́ẹ̀ فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. ìlú tá a ti ń sọ yìí ìlú tí wọn ò mọ orí Ọlọ́run tó jẹ́ pé ntọ́ ẹ wọ́n náwó sí kọ́ wọ́n náwó sí iná àpà òkú o tó ti bẹ́ẹ̀ ẹ̀ tó máa rí ẹwọ́ nǹkan wọ́n ní àfihàn jẹ́ mínísítà ọmọ 37 years ní Nàìjíríà yìí ṣé báwọn yóò tó máa sọ pé ọ̀dọ́ ni ẹgbẹ́ fún o àfarúgbó mọ́ o àwọn ọ̀dọ́ wa ni àbí nǹkan mẹ́yìn arúgbó ni ó lé gidi làwọn ń bọ́ ajá ń ta àwọn ọmọ 37 years 35 billion àbí wọ́n ní ọha so òun sì lọ ha sápò láàrin oṣù méjì ẹ̀wọ̀n tó yẹn jí 35 billion bóyá lómi ọmọ tún mọ billion àwọn owó tí máa ń dorí calculator ọ̀rú ni so tí ẹ bá ní 1 billion ìyàwó tó lẹ́nu mi ọkẹ́ wò kán dá kọfí gọ̀ pé 35 kì í ṣe 35,000 là ń sọ tí bá ní 1 billion wọ́n 1 million ná 1,000 òní ọ̀sẹ̀ di 1 billion so wọ́n 1 million ná 1,000 òun ló di 1 billion irú rẹ̀ bá ń lọ́nà 35 kọ́dọ̀ kan tí ẹni kọ́ háwó kó sì kó ọ̀dọ́ tó jẹ́ pé 1 billion téèyàn bá náwó 1 million lójoojúmọ́ ká sọ pọ́rọ̀ nǹkan ọmọ náwó 1 million lójoojúmọ́ yóò ná fódìdí bíi 3 years àtòsù mẹ́fà ṣéyẹ sí lè máa ná 1 million lójúmọ́ ó bẹ̀rẹ̀ yìí pé 35 billion tó kó yóò ná fún bíi 1 million tí wọ́n ná 1 million lójúmọ́ so ẹ wo nǹkan èrè náà máa ná lójúmọ́ 35 years 35,000 days. Irọ́ tí 35,000 days. So bá iye gan. Àníṣe tó bá ná 1 million lójoojúmọ́ kó tó lè ná 1 billion tán yóò lọ ọdún mẹ́ta àtòsù bíi mélòó kan because 365 days ní bẹ́ẹ̀nú ọdún kan. 35 million. So 35 billion. So kó wá tó lè ná 35 billion tán ó ṣe wá times 35 billion times 3 so ti yé báwọn ká sọ pé 3 years ló fi ná times 3 báwọn so times 35 jẹ́ times 35 so ẹwà dúró ṣé yóò sì máa ná 1 million lójoojúmọ́ ṣé yóò máa ná ọ̀dọ̀ lọ́wọ́ kó háù ẹ̀yin arúgbó gan ọmọ owó kó ẹ̀yin wọlé oṣù méjì so ọlọ́run ọba àlékè ọlá ní ìgbà tẹ́ ẹ ṣàìmoore níbi tá a ti ń sọ pé ìlú lè sáwọn èèyàn máa sòkú ni sáwọn èèyàn máa nánà àpà ni sáwọn èèyàn máa mutí ni fakafara ti bẹ á ní omi ńlá ìdẹ̀rọ ọlọ́run àwọn èèyàn sì tún nánà àpà ẹ sì tún rí àwájú eléré náà ẹ àwọn òkè wọn ìjọba náà yà láwọn ò tiẹ̀ mọ̀ pé nǹkan wọn ní bá kí wọ́n set up committee kí wọ́n lọ mọ́ wádìí pé ṣé nǹkan wọn tó tọ́ because in táwọn rí lórí social media wọ́n rí tẹ́ ń jóná wọ́n rí wọ́n náwó wọ́n ná pásò kíní báyìí lórí ìkíni ẹni ebi pàṣẹ àmọ́ jó kálukú náà wọnú ilé rẹ̀ ní ìsìn sẹ́nu ilé ò ti dá ṣebí bọ́ọ̀lù lẹ lọ wò ṣebí wá ń pa yín bá ṣebí ń pa yín owó tí wọ́n gbà ní ìsìn ká sọ pé a bá wín ní tó bá jẹ́ pé ọba lè ṣẹlẹ̀ ní irú mi tó wá jẹ́ pé agbára kan bẹ lọ́wọ́ mi tí mo lè lò ní ìbá lọ agbára ń pé bí Nàìjíríà bá ń dáwọ́ lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù báyìí ká má láṣeyọrí ṣùgbọ́n wọn lágbára rẹ̀ bí ká má jam first round ní ìbá ṣe ó ti dùn ọ́ bó ṣe ń gbọ́ nulẹ̀ má jẹ́ ó dùn ọ́ because owó tá a fẹ́ gbà ní ìsìn tí káfù àbẹ̀wò làwọn ṣé káfù àbẹ̀wò làwọn tí ń gbá bọ́ọ̀lù yìí àbí àwọn káfù òkè tí wọ́n kó kalẹ̀ ká sọ pé abáwọn ìlàlẹ̀ tẹ́ ń wó lọ́wọ́ wọn tó ti yé báyìí ìwọ́tọ̀ máa ń wo bọ́ọ̀lù so ẹni tí tẹ̀ ń wo bọ́ọ̀lù tiẹ̀ lè gbọ́ wa ẹni tí ọ̀já lómi ọ̀lọ́ ooru ló múnú lé lójó kò wájú tani fi ń gbọ́ rédíò so kò wulẹ̀ lọ́pṣàn wọn ò wulẹ̀ tiẹ̀ tó fún aná gan ṣé ìyẹn ó ti mọ̀ kí ìjọba Nàìjíríà wàláhì Ọlọ́run ṣàánú wa ni àwọn nǹkan tá a máa nígbà táwa kéré tá a máa ń gbọ́ tí wọ́n máa sọ pé kíjọba ó ṣe fún wa o fúnra wa lára pẹyọ kan rẹ̀ ń bẹ̀
kò sí ẹni ẹ kò fi yún campaign mọ́ kódà ìjọba kan kò lè fi yún campaign mọ́ wọn ò ní ẹyin tá a nídìí lọ́dọ̀ ìjọba omi ọ̀nà iná nǹkan mẹ́ta náà ni àti yọ omi kúrò fúnra wa kò sẹ́ni ẹ̀kan tí ń fomi campaign mọ́ tipẹ́tipẹ́ omi ti kúrò ní dictionary Nàìjíríà ṣe ẹ̀pá àríro so àti yọ náà báyìí indirectly àti yọ náà lọ 70% akutimọ̀kì ní òkun láwà so àtìmọ̀kì ní òkun láwà bóyá ń bọ̀ àtúntò bí ọdún mélòó bóyá ayọ̀nà náà kó ń bẹ̀ bóyá kálukú àwọn arẹwájú ta títí ilé wọn kálánàdò tó máa dáwọ́ ẹja ṣe federal road káyọ̀ kan ká níjọba mọ́ torí gbogbo nǹkan tí ó yẹ kíjọba ó fi ṣàánú wa láti ń yọ kó fún ara wa yìí àti yọ omi kó kálukú ti ń gbẹ́ kànga kálukú ti ń wábọ̀ ògbẹ́ wọn tapọ̀ ẹ̀ mọ́ra wọn. so owó tí káfọ́ wà fún Nàìjíríà ká sọ pé àbá wíìnì wọn mo ní sí Nàìjíríà gangan wọn kò fún ni wọn ní NF àbí nǹkan wọn kò fún àti NF síbi Nàìjíríà náà sáà ni tí wọn kò fún wa nígbà tí mo sì wọn ní 700 kìíní kan $1 million bí nǹkan àbí bí sẹ́hun mo wá bá wọn times ẹ̀ ó jẹ́ 9.8 billion 9.8 billion so ẹ̀dá wọ́n á sì fún orí gbọ́ náà àmọ́ tí wọ́n lé rọ́bà káàkiri tí wọ́n lé rọ́bà torí ẹ̀ bá ti ń gbá bọ́ọ̀lù ń lé rọ́bà ni ń lé rọ́bà lórí fídì tí kàn sí lé lásán so ń bọ̀ wá dé nìsín tí wọ́n bá ní wín ni o Nàìjíríà ti wín ni o wọ́n lè ní ìjọba Nàìjíríà ọfọmọ kọ̀ọ̀kan ní ilé tọ́wọ́ ti kìíní báyìí ó mú kìíní kan ó ní gbá ọláwo ó ní kálukú àmọ́ òkú sẹ́lù tá a lé bí ń pa wá náà rè àwọn èèyàn ń bẹ ẹ̀ǹgbà tá à ń sọ̀rọ̀ ájì àwọn nǹkan ni ẹ lásìkò sìn kọ̀ọ̀yà wọn fowó ráwọn èèyàn mọ́kà mọ́ wọn fowó ráwọn èèyàn ní kìíní kan owó nǹkan ẹ̀ kó lé wọn lọ́wọ́ kí ní fọ̀kànbalẹ̀ pé owó tó kó lé wọn lọ́wọ́ gan yóò lórí di oṣù mẹ́fà kó tó tán ọ̀dà ẹ̀yìn tẹ̀ ń sọ bẹ́ẹ̀ ṣé àwọn ẹ̀mọ́wó tí ń ná lé di bọ́ọ̀lù ẹ̀mọ́wó tí fi ń sponsor bọ́ọ̀lù ẹ̀mọ́wó tí àwọn èèyàn mẹ́jà tíkẹ́ẹ̀tì lọ Abidjan mọ̀ lọ wo bọ́ọ̀lù wọ́n mọ̀tò ẹlòmíì mọ̀tò káwọn èèyàn lọ tó sponsor wọn lọ inú bọ́ọ̀lù àti mọ́kà ìwó lọ́dà ju ibi tó ti lọ gbàdúrà sáwọn èèyàn máa náwó ranù ni ẹ̀wà dúró táwọn èèyàn ná fó lórin ẹ̀wà dúró táwọn èèyàn ná fó lórin so wọ́n let it go ọ̀dà ebi sì ń pa àwọn èèyàn lọ́wọ́ so ẹ̀ta wá pariwo ẹlòmíì bá bí góò bá lọ àlìkàmọ́ bó ṣe pariwo báyìí ó tó ní sọ́ọ̀kì ní kéé jẹun ó 70 kìíní kan 1000 ó ní ráìsì so yẹ kéèyàn kódà ó yẹ ká lè dún kọ̀rọ̀ ká bẹ̀rẹ̀ ọkọ̀ ọlọ́run méjì Nàìjíríà òun ìnáwó ọlọ́run méjì Nàìjíríà òun torí pé kí ni wú wa lórí gan kí ni wúrí wa wọ́n fi ìyà jẹ wá tó báyìí ẹ mọ̀ pé bí bàtàrà wa gan wulẹ̀ gbà yà ẹjẹ́ tún kò bò tó dé ní ìsàtúmọ̀ campaign ni kìnìkan ló lè ṣe kìnìkan ló lè ṣe àti gbàgbé dọ́tà àrà rẹ̀ sì ní kìnìkan àwọn tó kìnìkan ìgbà tá a ti mọ̀ sọ̀rọ̀ wa kí ni sọ̀rọ̀ wa akọ̀tọ̀ Ọlọ́run ni o wàláhì Ọlọ́run ní ń bínú mo fọbatẹ́ mi bẹ̀ lọ́wọ́ rẹ̀ búra so Ọlọ́run ọba àlékè ọlá ní bínú ìbínú Ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ tí ìbínú Ọlọ́run bá sì wà ẹni tó máa ṣe gòní máa ṣe má 1+1 kì í ṣe 2 níwájú Ọlọ́run pé automatically kò jẹ́ 2 1+1 á máa di 1 million 1+1 ó lè jẹ́ -1 million mẹ́yàn lọ́wọ́ kí wá lọ́nà àbáyọ Ọlọ́run sọ̀rọ̀ àbáyọ fún wa nínú Al-Qur'ani Ọlọ́run ní lílà fi Quraish إلى فيهم رحلة الشتاء والصيف بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ń bọ̀ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ní faliyabudu ibi tí mo fẹ́ lónú. faliyabudu rabba hadhal bayt. Ọlọ́run ní ẹ̀yin èèyàn ẹ wá máa jọ́sìn rabba hadhal bayt fún ọba tó nílé ìkóni àwa jọ́sìn fún Káàbà àwa mùsùlùmí àlọ́ jọ́sìn fún Káàbà. Ọlọ́run dá gbogbo ayé padà sọ́dọ̀ ara rẹ̀ ó ní faliyabudu rabba hadhal bayt. faliyabudu rabba hadhal bayt. nígbà tí sọ̀rọ̀ àwọn ará Mákà nínú sọ́tù Quraish Ọlọ́run wá ní faliyabudu rabba hadhal bayt ẹ máa jọ ẹ yírí pé Ọlọ́run ọba alẹ́ ilẹ̀ ìjọsìn fún ọwọ́ afẹ́ ròyìn ọba alẹ́ òun ẹ máa gbọ́n tá a fi mọ̀ ní o ìyìn tí ń ṣẹlẹ̀ sí wa Ọlọ́run wá fi ròyìn ara rẹ̀ alladhi
أطعمهم من جوع. ọba tó jẹ́ pé òní ọmọ fún yín ló ń jẹ kúrò níbi ebi sáfẹ́ kébi wọ́n kú ò ọlọ́run ti sọ solution fún Al-Qur'an faliyabudu rabba hadhal bayti. ẹ wá jọ́sìn fún wọn ọlọ́run ni tẹ́ ẹ bá wà níbi ìjọsìn tẹ́ ẹ padà sọ́dọ̀ ọlọ́run wallahi ebi òkú ò ìyún dára lójú torí nítorí sọ ara Mákà nù faliyabudu rabba hadhal bayti. ìtí ìṣẹ̀lẹ̀ ń Saudi náà ó ti ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ àwọn náà ti ń kó ń bi àṣẹ tọlọ́run látara àwọn ìjọba ọ̀yàtọ̀ tẹ́ dá Amẹ́ríkà díẹ̀díẹ̀ ní yàtọ̀ nígbà táwọn náà ń gbọ́rọ̀ sáwọn àfáà lẹ́nu ìṣẹ̀mí Saudi ò wọ́ọ̀sì tó báyìí ó ti ń wọ́ọ̀sì lọ àwọn rò pé àwọn ńlájú ni ṣùgbọ́n gbogbo àsọ́ọ́lẹ̀ ànábì tánàbì sọ tí ó padà ṣẹlẹ̀ àtà sí Saudi gan àtà sí ìsìláàmù lágbàáyé ibì kan náà ni ó ti bẹ̀rẹ̀ gbogbo plan ọmọ ń sún wa mọ́ ìparí ayé náà ni gbogbo plan àwọn ọmọ ọba Saudi ẹ̀wọ̀n tó ti ṣe báyìí ẹlòmíràn wọ́n ti approve kọ́ máa mutí wọ́n ti kíní kẹ̀kẹ́ báyìí èyí tí ń sún wa mọ́ náà ni àwọn ìṣẹ̀lẹ̀ gbàmúrágàjì tánàbí ní ọ̀sẹ̀lẹ̀ ká yóò tó parẹ́ tó jẹ́ wípé yóò tó àsìkò kan ànábì ní ẹni tí ó wò Káàbà báyìí yóò máa yọ Káàbà lẹ́ni blọ́ọ̀kù kọ̀ọ̀kan báyìí ànábì sọ wọn ó wò Káàbà ṣebí kan ṣéjọ́ kan ẹnì kan sáré dìde ni ṣebí plan kan ni ó dé bẹ́ẹ̀ ṣùgbọ́n báyé ṣe rí ọ́ dàrú tó ànábì láwọn kan bẹ wọn ò ní kú lórí òdodo kọ́lọ̀ ń kọ́kà wá kúnnú wọn o kò sọ pé wọ́n pọ̀ o ó láwọn díẹ̀ wọn ò dùn lórí òdodo kódà báyé ṣe rí ọmọ dàrú ẹ sì máa rí àwọn kan báyìí tí táyé ò fi parẹ́ tí wọ́n máa wà lórí òdodo wọn ò ní bìkítà pé kí láyé fẹ́ sọ. báyẹ̀ pé kí lórúkọ rẹ̀ ni gbogbo nǹkan tá à ń sọ yìí náà ìmí náà àwa náà kẹgbà kádàrá àtọlọ́ọ̀ ni ìdí ìranù gan lówó wà náà sáà máa pariwo tó báyìí àṣẹ sọ fún yín pàwọ̀ mọ́ wákàdá ni àbá àmàṣàlá tún ṣe àbá àmọ́gọ́ta fi lè máa gbó lọ́wọ́ yín ṣe bá ti máa tàkà nọ́mbà jáde gan látòrí rédíò yìí pé so ìwọ ibi tó wà fọwọ́ lé rédíò rẹ lórí àdúrà tó fi lo ṣàbáyìn yìí já ó sì ò ṣe táwọn kẹ̀kẹ́ nọ́mbà jáde àwọn kọ̀ọ̀kan wọlé náà pé àdúrà kẹta fẹ́ fún ọ ní tó fi ṣe wútúbà rẹ̀ nákàlẹ̀ àwọn àgbàlagbà ní kóòdì nínà ṣé wọ́n sọ fún ọ pé àwa ti ló lọ ní àgbàfọ́lọ́ nínà àgbàfọ́lọ́ ní àtọ̀ àwọn ẹlòmíràn tó a máa send account number a ní wọ́n send ìbéèrè send account number so ẹ̀ bá send account number sí èmi náà send account number sí ọ̀padà so ti báyìí so nígbà tá a ṣe àfa àtàtọ̀ àtúgbájú wọ́n wà lè fún wa ní nǹkan tó a máa tó a dá a láàmú so àgbàfọ́lọ́ ni pé ntabasa rí níjà àti mú wa o kára máa sí wẹ́rẹ́wẹ́rẹ́ o so àwọn náà mọ̀ pé di ìranù lówó wa inú òjá wọn tí wọ́n wà ń bẹ́ orí fẹ́sí máa ń rí ni tí kò tóbi bí gba fi tó báyìí ó ti kọ́ra mú jẹ́ bí nǹkan míì wọ́n kẹ́ tari kún tàbí àti lọ ló mọ wú báyìí tí bá ń bọ̀ tó wagbá dàbí kíní kan tó hàn náà ju háò so wọ́n gbé náà wojú ẹ̀ wọ́n lọ bígbà táwọn kọ̀ǹtrátọ̀ fẹ́ lọ gba kọ́ńtrátì làwọn àfáàná ṣe ń ṣe lóde ó lè lọ wọ́ bàtà 100,000 kan ra bàtà 120,000 kẹ́lí bá pọ́nlé lóde ẹ̀yin náà lẹ́pàdà rówó ń sẹ́ so gbogbo òrónú wọn ò ju bí wọ́n ṣe fo nǹkan gba owó lọ́wọ́ yín lóde lọ kì í ṣe pé wọ́n rò pé fẹ̀rẹ̀ ní ẹni o alájà ìdìde wọn tó ń dọ̀ láàmú lórí owó rẹ inú tiẹ̀ náà ń dùn ẹ̀yẹ káwó ké báyìí kégbé mi lè ké ra náà jó wọ́n ti gbé ọmọ ra they play so ọlọ́run ní fàlìyàbùdù rọ́bà hadhal bayt máa jọ́sìn fún ọba tó nílé alladhi at'amahum ọba tó jẹ́ wípé òun ọba tí máa ń fúnyàn ló ń jẹ kó níbi ebi wa amanahum min khawf òun náà ní sì máa ń fẹ̀mí èèyàn balẹ̀ kó ń bi ìpayà méjèèjì náà ń bẹnu rẹ̀ Nàìjíríà báyìí kí wọ́n ní tí ó jẹ́ solution òun náà ni pé ká jọ́sìn ìbádàtullah ká máa jọ́sìn fọ́lọ́ gbogbo ẹni tí ń pè ọ́ síbi ẹbọ kìnnìkà ṣẹṣẹ kìnnìkà ọ̀jáyé oye tó wà níbi otí ń lọ wọṣẹ́ ọ̀dà náà níbi ìlú ṣe le tó yìí káyọ̀ sì tún máa lọ tún wọṣẹ́ tó ń wẹ̀yọ̀ náà ayé káàkiri ayé wo ní ń bínú ìjọba ní ń bínú lọ́wọ́ ẹ̀ ní ìsinmi rẹ́sì fi wọ́n tíjọba fẹ́ bá solution wọn bá wá solution ó tó wá lọ ń wádìí ta ní ìṣọ́ wọ́n mọ̀ kí ìjọba gan ní ìṣe gbọ́ everybody báyìí gbogbo àdìjọba ń ṣe o ó ṣe ẹ̀sọ̀ àwọn wádìí ọ̀tá rẹ̀ káàkiri tó wá lọ fẹ́ nìkan lówó ọ̀la búrẹ́dì ọ̀rọ̀ kan òun lọ gbé kinní kan so ọ̀ẹ́tọ́ ẹ ká padà sọ́dọ̀ Ọlọ́run kí gbogbo wa ká fi ìwẹ̀ ẹ̀ṣẹ̀ wa lẹ̀ ká sokú sọ́lọ́run lọ́rùn àwa ń yẹ hànà sí Ọlọ́run dẹ̀ sọ pé tẹ́ ẹ bá ti lè jọ́sìn fọba tó nílé ìfìyín lọ́kàn balẹ̀
máa sọ ibi yín dayo àwa ń wá ọ̀nà àbáyọ mi sùúrù lọ́kàn báyìí o tẹ́wọ́n ní kí lọ́kàn sùúrù lọ́kàn sùúrù náà ni pé ká ṣe sùúrù ń bi àwámírùlá máa ṣe tọ́lọ́n ká máa ṣe nàwáyí rẹ̀ má ṣe rẹ̀ ká jìnà sí ká wá máa rawọ́ sí ìntọ́ kan lọ́rọ̀ wa ní ìsinú ẹlòmíín bẹ tó yẹ kó gbogbo ìṣòro tá a ní ọ̀gọ̀rọ̀ wa à ń kírètì ìṣòro gangan fúnra wa tí ẹ rí náà pa Yorùbá ó tiẹ̀ tó wá pọ̀ ẹ rí i pé ìyá náà sì ń jẹ wá gidi o iná àpá Yorùbá pọ̀ àwa lẹ́bàáǹdì òkú àwa lẹ́bàáǹdì gbogbo bá ṣe ń sọ sí bá jáde wíkẹ̀ndì nísìn èèyàn gbọ́dọ̀ ní gbòòrò kẹsàn pé bí ń pa àwọn èèyàn náà gbogbo gbòòrò dín ní títì ìnáwó nira yìí káàkà wọ̀ lọ́n wọn á sípè ìnáwó fún wa ni kí ṣe ń sípè ìnáwó fún wa ni ìnáwó ni tí ìṣẹ̀lẹ̀ ní Haúsá òkú tó ti kú ti pẹ́lẹ̀ lómi tún yí lẹ́yìn padà ẹ wá lè bí ní bọ́ọ̀lù bí ò sí ní dé bọ́ọ̀lù bí ò sí ní dé ẹnìkan gbọ́dọ̀ kọjá ń gbòòrò Ìbàdàn lónìí kó sọ pé ebi ń pa wá gbogbo ẹ̀rẹ́ tó wá ń fi sórí Facebook lẹ́ ń fi sórí gbogbo títì di pa ni fún ìnáwó kíni sọ ma Haúsá èsì ìnáwó ni bó ma Haúsá bá ṣe márèèjì wọn ò nira wọn lá ìgbà wọn ṣe ń kásá yín díẹ̀díẹ̀ ni gbogbo márèèjì Haúsá kò tó 10 minutes salatu goma kíní kaba nabi pian lọba tán kálukú tó bá ní yọ ha lórí ìdúró ọlọ́nu ọkọ̀ ìyàwó gan lọ bí iṣẹ́ súná ọmọ kò sí kíní kankan òkú àwọn etí ẹ̀ ṣe Yorùbá yìí náà ni o Yorùbá yìí ni ibi àtúntí à ń sọ ẹ̀ owó tí a fi dẹ́lò mí lòkòwò nítorí lọ́n wo sẹ́ẹ̀kì ọwá lókòwò òrùn bóò ní ò ṣe nírun òun tójú wọlé ẹlòmíì in tí ò jẹ́ kówó dún lọ́wọ́ rẹ̀ ń gẹ́gọ́ ọmọ ṣọ́ọ̀bù rẹ̀ tó gbà tó kù tí wọ́n ní dandan kó dúró lógún pa ni wọ́n dandan kó dúró Bódìjà ọ̀ ń wọkọ̀ wọn àbí wọ́n ní dandan kó dúró ní Ìta Mẹ́rin ọ̀ ń wọkọ̀ láti ilé rẹ̀ ọ̀ ń wọkọ̀ in tó bí 3,000 lóògùn pa lójúmọ́ irú tó sì ń ta lóògùn pa èrò lọ́pọ̀ ń di rẹ̀ ta ní gba ṣọ́ọ̀bù míì sínú àdúgbò so tó bá ti wo distance owó ọkọ̀ rẹ síbi tó ti ń tajà tó wá rí kí irú ọjà tó ń ta àwọn èrò pọ̀ ń bẹ tó ò lè lọ develop àdúgbò rẹ kọ́ wá ṣọ́ọ̀bù gbà tó sì bẹ ibi tó ti rinṣẹ́ lọ owó ọkọ̀ inú òun fi 70,000 ó fi ń ṣe business lápẹẹrẹ ọjà ibi tó wá ń lọ òun wọkọ̀ 3,000 lójoojúmọ́ ó sì ń pa 2,500 ọwọ́ aláyé kan ní iṣọ́ sáyé ní iṣẹ́ àdúgbò ló ń ṣe rẹ̀ calculate dáadáa ìwọ gangan ló ń ṣe rẹ̀ gbogbo nǹkan pátá ńlọ gba èrò àmì náà ẹ wo ọjà yìí ní àforí mi sọ ókè wọn forí rẹ sọ bẹ sórí rí òbó ọmọ pé ẹ kọ padà náà agboolé kọ wá ṣọ́ọ̀bù 2,000 naira tọrọ àgbà bọ́lọ́mbà ní kọjọ wa tí ó bá sí wà kọkàn ra bọ́ọ̀lé kó rinṣẹ́ kọ bọ́nu lé gbogbo nǹkan ló nídìí kéyìn o ríṣẹ̀dú rẹ̀ kò so gbogbo ẹlẹ́wà máa yí má ayé wọ́n ṣe ọ́ ni nǹkan le tó báyìí ẹ tó ń wọṣẹ́ nǹkan le tó báyìí ẹ tó ń ṣòkú nǹkan le tó báyìí gbogbo náà pààyàn òkú òun bẹ́ẹ̀ àwọn sáwọn Haúsá náà sí wọn ò lórin ni níjọ́ lẹ́rí kọ́ Haúsá máa ná pásò owó báyìí kọ́ máa lẹ́mọ́ ọmọ lórin síbẹ̀ yìí náà lẹ́ ń ṣe ẹ wá lébi òní dé kò sí ánímọ́dé ó ti dé tipẹ́ o kọ́lọ̀ ń kọ́ bá nílé lọ ní o kọ́lọ̀ ń kọ́ wọlé àjọ kan oṣù rẹ̀ kọ́lá gbọ́dọ̀ la ilaha illallah so a fàyè gbà béèrè ṣùgbọ́n ká tó fàyè gbà béèrè láti ọ̀dọ̀ alága wa ní Ọ̀yọ́ state Alhaji wa Hashim Magaji Atẹ́rẹ́ so wọ́n láwọn kí gbogbo wa pátá ní Ọ̀yọ́ state pàtàkì lọ lórí ìpàdé tí wọ́n bá gbogbo ẹni tó ń gbèrò láti lọ hajj ní Ọ̀yọ́ state tí wọ́n bá ní ṣe meeting ní Olódó ní ìjọ Monday tó lọ kí gbogbo wa pé a kú pàdé náà Ọlọ́run balẹ̀kọ́lá yóò ṣe ìrọ̀rùn ájì yẹn náà ní ìrọ̀rùn gẹ́gẹ́ bí ìkéde tí wọ́n kéde fún wa ń bẹ̀ wípé NACON l'Àbújá so torí pé ọ̀rọ̀ ájì tí ò yẹ kì í sọ́wọ́ alága lọ́wọ́ federal ni àwọn ni wọ́n determine price ní gbogbo south west lọ́dọ̀ wa ń bí gbogbo ń tọ́ ní í ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá yìí so wọ́n ti gbé owó ájì jáde ṣẹ́gun 4.5 ni wọ́n ní ká máa san tẹ́lẹ̀ so wọ́n ti wá fi 399,000 yes náà ní 399,000 so wọ́n ti fi kún so tó fi kó kú 1,000 naira tí ó fi pé
400,000 wọ́n jọ 1,000 naira lẹ̀ bóyá owó recharge card so wọ́n fi sílẹ̀ so but tá bá approximate ẹ̀ yóò jẹ́ pé ká tẹ̀ rún pọ̀ pé ó jẹ́ 400,000 plus 4.5 owó ajé ọdún àwọn máa jẹ́ 4,999,000 iná ni àbí 899 yes 4,899,000 so èyàn gba change 1,000 naira nínú 4.9 so èyàn gbà so owó ajínú lọ́dún yìí ẹlòmíì ní ha ẹni tó lọ bá pé ó kúkú lọ so àwọn tí wọ́n ti wá sanwó wọn kódà ojú ẹsẹ̀ tẹlómíì ti ń gbọ́ ẹlòmíì ti ń dáwó ti ń ṣe gbogbo ẹ̀ ẹlòmíì sì fi sówó náà lójú ẹsẹ̀ ní olódò náà ní ti ń ṣe transfer ayéku ti rọrùn gbogbo ẹni tó bá ti wá sanwó ń pé báwọn tiri kí ni mo sọ fún anti state o ìsọ international o international lọ́dún yìí VIP lórúkọ rẹ̀ very important person o ni wọ́n pè ní international ṣùgbọ́n mi kọ́ ni màá sọ pé iye price báyìí ṣùgbọ́n iye tíyàn máa ń gbọ́ tíyàn làágùn lábẹ́ AC ni so ti state ni mo sọ nínú owó yẹn dẹ̀ ní nínú owó ti state yẹn ẹ tún máa gba owó tá a máa ń pè ní BTA so ẹ máa gbà padà ṣe pé ẹ ti ẹ fẹ́ ra nǹkan Mọ́kà ẹ fẹ́ ra nǹkan Mọ́dínà lówó ohun téèyàn lè fi sáré jẹun so díẹ̀ so tí yóò tún ra arú gọ́gọ́ díẹ̀ so èèyàn tó máa gbà padà nù 4,899,000 naira rẹ̀ so ara àwọn àǹfààní tí ìjọba ó tún provide fún wa padà ní ọ̀hún náà kọ́lọ̀ balẹ̀kọ́lá kó ṣe rọrùn fún wa ẹlòmíì ó struggle Mọ́kà láyé 250,000 kò lọ ayé 4.9 yìí náà ni ó lọ nígbà ìpásíkò rẹ̀ tó pé tó náà nù kọ́nà balẹ̀kọ́lá má ṣe há o gbogbo àná làmọ́ tí dọ́là ń sọ o so ọlọ́run balẹ̀kọ́lá yóò ṣe ń rọrùn fún gbogbo ẹni tọ́lá nìyẹn láti lọ gbogbo àtàwọn tí a sanwó wa pé bá àti lẹ́tọ̀ọ́ àti máa mú international passport wa lọ sí BCOS ká lọ submit ẹ̀ fún wọn níbẹ̀ torí pé iṣẹ́ ti ń bẹ̀rẹ̀ láti máa send orúkọ lọ Àbújá fún gbogbo ètò pátá kọ́nà balẹ̀kọ́lá kó ṣe ní ìrọ̀rùn fún wa 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39 orí nọ́mbà tí a pè sí gbogbo àwọn tá a sì fẹ́ gbà lóyìnbó lọ Mọ́kà mo sọ fún yín pé ẹ lè pè mí so half package la máa ń pè so tí ẹ̀yàn kan lọ ra tíkẹ́ẹ̀tì so tẹ́ bá ti ní pásítọ̀tì Nàìjíríà lọ́wọ́ á pàdé lọ́rùn á sọ déètì tẹ́ẹ̀mù tí ẹ fi ra tíkẹ́ẹ̀tì yìí náà hello salamu alaikum náà yes sir Allahumma amin. ọ̀rọ̀ Mọ́kà tí ẹ sọ àti Kàábà ni mo fẹ́ kí ẹ ṣíwájú nípa ìwádìí nípa ẹ̀. Kí ló fà á ṣáájú fún ra ọtí láyè láti ìgbà yẹn lọ báyìí? Ẹni pé kí ló fà á? Tí torí àwọn ará Mọ́kà sí ẹ máa gba ọtí láyè ní. Mo ti sọ kò ní di ìwádìí kankan. Ànábì sọ pé báyé bá ti ń lọ gbẹ̀yìn bàbá yìí náà ni gbogbo nǹkan ọmọ worst sí so kò. mo gbọ́ ní program kan tí ẹ̀ nìkan ní wọ́n fẹ́ lọ tẹ ìlú kan dó àwọn ìbò tí wàá bá wọn tẹ̀lé yẹn dó wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn tí ọwọ́ láti ìlú tí wọ́n ti mú ọtí tó ìlú wọn ti ń gbà wọ́n láyè. Àníṣe ibì kan láburú ò ti bẹ̀rẹ̀ ṣe ti gé báyìí gbogbo tá à ń sọ náà so gbogbo ẹ̀ náà wà lọ́ndà àsọ́ọ́lẹ̀ ànábì pàyí kódà àwọn àsìkò kan ń bẹ táwọn ibi láwọn èèyàn mọ̀ sí sìnà lẹ́gbẹ̀ẹ́ títì báyìí tí wọ́n mọ̀ bára wọn sùn ẹni tí ó wà jẹ́ onímọ́nì ìgbà náà tí ó jẹ́ àgbà fún onímọ́nì tí ó dà ẹ̀gẹ́ bí Abubakar ànábì ní olè tí ó sọ fún kò ní sọ pé ní tí ẹ̀ ń ṣe ọ̀dá o yóò wà ní ẹ̀bàmọ́dù lẹ́gbẹ̀ẹ́ títì ń bẹ̀rùn kẹ̀kẹ́ tí ẹ̀rọ abọ́ kọ̀rọ̀ kò sọ pé ní tí ẹ̀ ń ṣe ọ̀dá o nígbà náà gbogbo àwọn tí ó wà láyé ó tún wá mọ̀ sọ pé kí n wà láti yín àfa sí wọn dọ́dọ̀ yín ni ànábì ní ẹni níjọ́ náà ọ̀rẹ́ ẹ̀gẹ́ bí Abubakar àti Umaru láàrin ẹ̀yin sàbí ṣe pé ẹni tó ń bọ̀ gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀ hello salamu alaikum yeah. hello ó ti rí àwọn akọ́lárí o 09098889939 hello
ẹ kálẹ́ sà. orúkọ tèmi ní Abdulatif kejì láti Ọ̀jọ́. Ok sà. ìsáàfẹ́ rí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ pọ̀ gbélé mi because ẹlòmíì ò ní tó gbélé tó yóò mọ music ẹlòmíì mọ̀ ìpè ní agbára òun ká pé kó wo lọ lè máa fi gbàgbàgbà pẹ̀lú bísínẹ́sì yóò náà pé ìyá alágbájá ṣe bísínẹ́sì èmi náà fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. ìyá alágbájá gba sọ́ọ̀bù mi ló gba sọ́ọ̀bù tó dẹ̀ ṣe pé iwájú ìta ló yẹ kó wo tún àtà tiẹ̀. ẹ kálukú fẹ́ gba ṣọ́ọ̀bù ẹ ń tọ́ ẹ kó déwájú ta òun náà ló fẹ́ gba ṣọ́ọ̀bù yóò wà ní owó bísínẹ́sì run. yóò wà ní ìlú le. ọlọ́run bá ń lọ́rẹ̀ mi ní o. àmì sà. tọ́lọ́ bá kó gbọ́ látara yín kó gbọ́ kó fi ṣògbọ́n wá ayé rẹ̀ ẹ̀ tọ́lọ́ bá ti ní òde gbọ́ torí ọlọ́run la wà aláàbò wa lọ́rùn àwa ni ká má fọwọ́ ara wa fàjọgbọ̀n ni. Abdulatif ló sọ̀rọ̀ látọ̀jọ́. aláwọ̀ ẹ̀sìn gàdá jazakumullahu khairan 09098 889939 naam hello 0912 mẹ́rin 2939 hello yes sir. láti Ọ̀yọ́ Aláàfin ọmọ òjò pàṣẹkẹrẹ àti bàbí ọmọ àtibá hàn ọyẹ béèrè bàbá. ìbéèrè mi ni pé ǹjẹ́ tí ilé tí wọ́n bá sin òkú sí ẹ̀gbẹ̀rẹ̀ tí kábàárì wà lẹ́gbẹ̀rẹ̀ tí ẹni tí bá ń gbénu ilé hàn sí tí bá ń kírun dé ní àbí òmíràn. tí wọ́n bá ti sin òkú sínú ilé. ní ẹ̀gbẹ́ ilé. tí ì bá ti sara nú ilé yàn sẹ́wọ̀n pé ìyá máa pa àlàpọ̀ inú ilé tí ẹni á sì kù sí ọwọ́ abọ́sẹ̀gbẹ́ ilé tọ̀dọ̀ ti yàn kì í sórí ilé yẹn nú. ọlọ́run ṣàánú wa inshallah tó bá di jọ́ mẹ́jọ á tún máa tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda tọ́lọ̀. bó ti wù kó lè tó nínú ìlú kan bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú pàrọ̀rùn fáwọn kan ó ti dájú pàrọ̀rùn fáwọn kan nínú àwọn táyé àárọ̀ lọ́rùn nínú àwọn táyé àárọ̀ lọ́rùn káwa mẹ́wọ̀n ọba olóore káwa mẹ́wọ̀n ọba olóore. alhamdulillahi rabbil alamin àní rí jìbáàlẹ̀ lórí tòyìn ètò Al-Basira fún ti alẹ́ yìí àwọn tájà mẹ́tò wá sí etí gbọ̀nyìn àfọwọ́ Yusuf Adédoyin Ajánásì Àjọwàmbí ni àwọn ojú ẹ̀rọ afúnṣà àti àwàyè ọ̀gbẹ́ni Ajíbọ́lá Sàlámì ní ọlọ́wọ́ bọ́tì ní wa fún talẹ́ yìí tí wọ́n tẹ̀tẹ̀ fi ń gbọ́ wa ketekete nílé àwọn sásù àti àti ń gbádùn wọn bọ̀ náà ní sá Suleiman bóni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè fún àtàbá ní ìbéèrè kan àbí ìkejì lẹ́yìn ètò yìí a lè pe àwọn sásù àbí ká tẹ́ẹ̀sì mẹ́sẹ̀gì sí wọn nípa ìbéèrè àbí ọ̀rọ̀ ẹ̀sìn sórí nọ́mbà yìí 070 106439 070-1064-39 orúkọ tèmi náà ni Ridwanullahi Muhammad Jami aka mọ́jì ọbàjẹ́ oníwàkà sunna ìpàdé tó di ijọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda àti àṣẹ Ọlọ́run máa sálà.